ọba agbórí tẹpẹ́, ọba agbórí tẹpẹ́ o. Dẹ̀dẹ̀ nídẹ̀ kòkó làbàtà, ọba agbórí tẹpẹ́. Ọba agbórí tẹpẹ́, ọba agbórí tẹpẹ́ o. Dẹ̀dẹ̀ nídẹ̀ kòkó làbàtà, ọba agbórí tẹpẹ́. Ọdọọdún là rórógbó, ọdọọdún là ráwùsá, ọdọọdún là rọ́mọbì lórí àtẹ. Kábíyèsí o, ìgbà ọdún kan ni. Kábíyèsí ọba Saheed Giwa Ọ̀pádòye, oyè Elégùn the third, Olúdòpó ọ̀fọ̀kẹ́yà àpò. Mo ní mọ́ bínú pé mo pè ọ́ lóko, tòró orúkọ la fi ń pọ̀ bá ládé. Mo kí ọ kú ayẹyẹ ọdún kẹwàá lórí àpèrè bàbá ńlá bàbá rẹ̀. Ìgbà tiẹ̀ ó dùn yùngbàyùngbà, ó san gbogbo aróòkè yá sówó, ó san wọ́n sọmọ, ó san wọ́n ṣàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ọba Saheed Giwa Ọ̀pádòye, ọmọ Bánjí, ọmọ elépo, ọmọ àjàgbé, ọmọ oyè Elégùn, ọmọ gbọ̀ngbọ̀n bí ọjọ́ kan rí, ọmọ àdágbìrì ṣọkùnrin, àpátápátá ti parẹ́ lájùbà. Ọmọ ajé túmọ̀ bí, ọmọ ajé túmọ̀ bí pàjùbà tán, ó ń retí ẹni tí yóò kọ òun. Ọ̀gíní ìyá tó bí ẹlẹ́kùn lédìdí, ọmọ àkúdàgbánu èmèrè, ewúrẹ́ bèrìrìn, ọmọ àrólé lédìdí, ọmọ àyọ̀kọ́ gan, ọmọ bámigbóyè, ọmọ àkọ́mọ́ láfẹ́, ọmọ àgírí àṣàṣà, ọmọ àsọtúnṣòsì mọ́ bàbí kan jẹ́, ògùdù aráàjà ṣẹ́, àròṣọ́lẹ̀ kọ́mọ ó tó dé, ọmọ arójòjòyè, ọmọ olúyọ̀ọ́lé, ọmọ délé tèjítèjí, ọmọ rírà bọ̀ fún, ọmọ àfimọ́ kẹ́mọ́, òrìṣà gbóhùn ọkọ̀ sọkọ́ọ̀lẹ̀, òrìṣà gbóhùn ọkọ̀ sọkọ́ọ̀lẹ̀ oko, bàbá wọn àgbà ní sọkọ́ọ̀lẹ̀ sóko lógede, korokodu bí ọ̀ka, ọkọ̀ lúyọ̀ọ́ká, ìmọ̀tún ìmọ̀jọ, ìmẹ̀ni ìkàlẹ̀, olùkùnrin bàbá wọn, ọmọ Muhammadu, ọmọ àdásọ bí ẹni sóògùn, ọmọ àdìó, ọmọ Muhammadu, ọmọ àdábìrì. Àmọ́ ó ní di bàbá lónìí o. Ó di bàbá. Àmọ́ ó ní di bàbá lónìí o. Ó di bàbá. Olùdádì di bàbá lónìí o. Ó di bàbá. Arójòjòyè di bàbá lónìí o. Ó di bàbá. Àmọ́ ó ní di bàbá lónìí o. Ó di bàbá. Lókè yá ò ní túmọ̀ lórí, mo ní kó o pẹ́ bí mo pẹ́ ti ń pẹ́, kó o làlàlà bí alágbẹ̀dẹ ọ̀fà. Àsìkò rẹ̀ aróòkè yá ń kọ́lé, wọ́n ń dára, wọ́n ń bímọ lémọ. Mo ní lágbára lọ́wọ́n ọba, kó o pẹ́ bí mo pẹ́ ti ń pẹ́ lórí àpèrè bàbá lágbàbà rẹ̀ lágbára Muhammadu. Ọba oyè Elégùn the third tó bá pẹ̀ta níkọrin ewu sí yín létí. Èmi Àmọ̀kẹ́ olóríkì náà ni ọmọ nílé onírọ̀rẹ́ òbí èrò. Èmi lọmọ òbí tápà àfọ̀kọjà. Èmi lọmọ ọjọ́ kan dùn lẹ́gọ̀ nílé onírọ̀rẹ́.